tẹ́ bá béèrè barista nígbà barista yé barista èmi tí mo tiẹ̀ tó ọmọ ọdún mélòó tí mo pàdé bàbá barista tí bàbá barista tún sọ fún mi pé Yínká máa dìá ṣàlàáfíà ló wà gbà ní ọjọ́ tí bàbá máa lọ mo sọ fún àwọn tó wà níta mo ní ọjọ́ tí bàbá máa lọ mi ò mọ̀ a fẹ́ ṣe fídíò mi owó tí mo pe bàbá kí bàbá bá mi record ní bàbá lọ ní alẹ́ yẹn ni bàbá lọ màá mi ní fídíò tá a shoot fún bàbá Túndé Kẹ̀lání tá a shoot fídíò yẹn fún bàbá Túndé tí mi àti bàbá sọ̀rọ̀ láàárọ̀ àbúrò wọn ló replace wọn nínú fídíò yẹn tá a gbá wọn sọ̀rọ̀ láàárọ̀ pé bàbá mi wáyé tẹ́ ẹ ṣe sọ mi pé ẹ máa travel mi ká máa ìdí ẹ má bínú sí mi pé mo travel tí bá dé a máa wá ṣe the proper video màámi alẹ́ yẹn ni bàbá lọ àwọn mélòó la fẹ́ sọ fún barista ni the great barista a lè ti wà láàrin iṣẹ́ a lè ti parí màámi bàbá Ọlọ́run fọwọ́ kẹ́yìn sà. ikú Mohbad lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí mo mọ̀ wípé púpọ̀ náà àwọn òbí kan wò pé ọmọ mi dẹ̀ ní talent tó fẹ́ kọrin o tẹ́ pé situation yẹn á ti stall progress àwọn ọmọ kan láti sọ pé mi ò fọwọ́ sí nǹkan tó ń ṣe ní industry yẹn. ó dùn wá gan o ó ṣe ní láàánú pọ́mọ kékeré yẹn lọ́ọ́ fi ṣe ìrúbọ yẹn nǹkan tí máa pè nìyẹn a fi rúbọ ni because bìkítà àbí káràmásìkí ọ̀rọ̀ tó ń sọ nínú orin a ti ṣẹ̀ so ẹ̀ṣẹ̀ yẹn orí gbogbo wa ló wà báyìí sí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káwọ́ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà gẹ́gẹ́ bí mo ṣe sọ mo wí pé ọ̀dọ̀ àwa obìnrin ni mò ń lọ lénìí obìnrin tí ó kún ojú òṣùwọ̀n tí wọ́n la àmì laka lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ wọn kò sí kankan tá a lè fọwọ́ rọ́ dànù sẹ́yìn I mean I beg to differ she's a force to reckon with either you like it or not having a clean slate l'entertainment industry is gold ó ṣe gbogbo èèyàn lónìí tó ráwọn èèyàn wò pé kò fún síyàn torí mi bẹ jẹsàrè jíjẹ jẹsàrè jíṣe àmọ́ mo mọ̀ wípé ọmọlúàbí tí wọ́n jẹ́ ó radiate nínú iṣẹ́ wọn ẹ̀yin èèyàn mẹ má jẹ́ ká mú kó lọlé olóró àǹtí mi dáadáa ni mò ń sọ̀rọ̀ nípa àǹtí mi Yinka Davies. ìlú gbọ̀ngbọ̀n tó bá dá kékeré jọmọ dákẹ́ òdìlé kọ́lé. ẹ káàbọ̀ máa ṣe wà dáadáa. adúpẹ́ ma. ravishing as ever kí ló dé. ẹ̀wẹ̀ yín náà ni. no. àwọn ìyá yẹn náà ò bá dùn. táwọn bá wẹ̀ yín wájú àwa ní hope pé táwọn àǹtí wẹ̀ yín sí. bẹ́ẹ̀ àwọn àǹtí yẹn àwọn Gen Z gangan ni. àwọn Gen Z bá di millennial tiẹ̀ lè mi bọ́ sí millennial làwa wá mi sí ṣẹ́ láwọn ọmọ Gen Z yẹn báwo lẹ ṣe ń cope. Kí la fẹ́ ṣe? Tóró ọmọ Gen Z mi àsọ̀rọ̀ ń gbà mí ẹ wò pé wá ibi báyìí náà láti kọjá àjọwò láyé di báyìí. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ kò ń ní sọ̀rọ̀ action lẹ máa gbélé wọn lọ. Ìṣesí ni nà ń. Bó bá ṣe wá tá bá wojú yín tá bá ní wọ́n dẹ̀ pé kò tí ì yẹ ọ̀rọ̀ kù díẹ̀ káàtó lọ́rọ̀ tiẹ̀. Àmúwọjà. Ẹ fi ìrírí hàn. Ó yá kò sọ̀rọ̀ púpọ̀. Ojú tó ti rókun tó ti rọ́sà ṣé tó bá rí bedroom mo máa sá ni kò lè sá. Àǹtí Yinka lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ti invest over 30 years ìyẹn 30 ọdún lé báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe tó báwo lẹ ṣe rìn. kò sí pátá fẹ́ kò sí pá kọ̀ọ̀kan kò síbi kọ̀ọ̀kan tá fẹ́ gbé sí a dẹ̀ lè gba credit a lè gba allowance a lè gba ticket a lè gba receipt lórí ẹ̀ láyé kò ń ṣàwà olúwa náà ní ká máa kí wọ́n ṣeun wọn kò tọ́jú wa tá ṣì wà báyìí téèyàn ṣì wà téèyàn ṣì ń dún táwà láàyè ọ̀rọ̀ wa bàbá mo dúpẹ́. Lẹ́nu iṣẹ́ yìí gẹ́gẹ́ bí olórin àti Yinka a rí pé ìgbà kan
ẹ ṣàwọn iṣẹ́ kan síta dáadáa ó tún nígbà kan tẹ̀tún sí mi àwọn wò pé ṣé ìsinmi yìí iṣẹ́ àwọn iṣẹ́ tó ti lọ ṣé kò di nǹkan tó kún ojú òṣùwọ̀n tó. iṣẹ́ òṣèré iṣẹ́ yẹn ó ní ìmọ̀ bó ṣe máa ń sọ pé ó delicate lédè Yorùbá tó bá yẹ kó mo lédè Yorùbá dáadáa lẹ́nu mi màá mọ bí ṣe máa sọ fún yín ó fúyẹ́ ó dàbí ẹyin ni a gbọ́dọ̀ kàn máa gbé nǹkan jáde bó ṣe wù wá pé ká sọ pé a fẹ́ ṣe bó ṣe ní ara mi ń ṣe kíní kan àwọn tó ń kọrin báyẹn wà kò ń ṣèlè náà ti ń ṣe irú ẹ̀ àmì ìgbà bàbá mi Shina Peters ẹ ṣàtìyẹ tó wá bẹ̀rẹ̀ tí wọ́n báyìí lórí pé ijó ni gbogbo ẹ̀ ẹ̀yìn àwọn yẹn àmọ́ iṣẹ́ wa tá a bá rí ní pé ká wo iṣẹ́ wa alágbe àwọn ní town crier ni à ń kọ́ àwọn aráàlú bí ìlú ṣe rí ẹ kó ti rí ni a kàn lè sọ̀rọ̀ lásán tá a bá ní ká sọ̀rọ̀ gidi no kò ń ṣe pé ká máa sọ̀rọ̀ pa nǹkan ọ̀rọ̀ pátá dọ̀tí ọ̀rọ̀ owó tó ké kò sí ti ọ̀rọ̀ tó ń lọ ni ọ̀rọ̀ tó ń lọ ìlú fẹ́ tòrò bọ́ọ̀lù ṣe máa tún tò ọmọ ń lọ léèwé ìkan wọ́n ti gbé kan bọ́ọ̀lù ṣe máa wá ó yá gbogbo aráalé ta ló wà ń bẹ̀ ọ̀rọ̀ community Yorùbá ẹ̀dárí ẹ̀ṣẹ̀ mi yes so it's a very so mi ò lè kàn lè máa jáde bó ṣe ó ń wù mí láti jáde but báyẹn kọ́. ìyẹn ni pé ẹ kò lè máa gbórin jáde síta bẹ́ẹ̀ni àmọ́ àwọn ọmọ kan ṣe láyé ìsìn ó dẹ̀ ń jẹ́ kéèyàn máa wò wípé ṣé wọn lágbà ní industry àwọn àgbà wà ní industry lóòótọ́ owó náà tún wà nínú ẹ̀ how do we sanitize. Looking at àwọn bàbá wa Shina Peters tẹ dárúkọ àwọn bàbá wa Ebenezer Obey Chief Commander àwọn bàbá King Sunny Adé lóòótọ́ wọ́n kọ àwọn orin yẹn o but wọ́n hide sábẹ́ lyrics ó máa ní láti ní àròjinlẹ̀ láti mọ̀ wípé ntí dáàdì sọ láàrin yín rè o àbí kan tó tún mọ ibi tó ń lọ rè o àmọ́ àwọn ọmọ wa ń sìn wọn á kọ̀ọ̀kọ́ àbọ̀sí wa lọ́rùn ó wá dá ipá àfẹ́ ẹ̀ ní choice. ṣé mo pé ọ̀rọ̀ yìí ti wọ́ ju bó ṣe yẹ lọ. bá ṣe rí yìí lọ. no etí eléyìí ti kọjá be careful lẹ́yìn. ó ti gone. ó ti lọ. ó wá ku ibi tán fẹ́ dé yẹn kán débẹ̀ kán parí ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn parí kó dópin báyìí gbì. àyẹ̀rẹ̀ wa bẹ̀rẹ̀ àtúnṣe. tó dá láti wà ń bẹ̀. Olúwa ẹ ṣeun pé ẹ fi wálẹ̀ pé ká bẹ̀rẹ̀ sí tún àtúnṣe torí ibi tá a dé yìí sìn. Is it at the brink already? It is the end of it. Ó ti dojú ẹ̀ báyìí sí aláti dá gbogbo ẹ̀ padà ẹ jẹ́ àtún gbogbo ìwé tó ẹ ká mú gbogbo foundation yẹn kẹ ìjìnlẹ̀ ẹ̀bẹ̀ gbogbo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí tútù padà because bá ṣe ń lọ yìí tá a bá ṣọ́ra ọlọ́mọdé tún bẹ̀rẹ̀ sí sọ àwọn ọmọ nù bí òkú àti ọlọ́pàá wọlé. Foundation tẹ dárúkọ ẹ ní ìpínlẹ̀ ṣe gangan ṣe mọ̀ pé àwọn Yorùbá náà ló máa sọ pé òun ló ń bojú ọ̀rẹ́ jẹ́ ẹlòmíì wà ó ti fi owó ó ti sọ ọmọlúàbí ẹnu nínú àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tó yẹ pé tá bá tiẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ kan wà ó pé ṣódẹ̀ ẹ̀kẹ́ ni ilé ìṣerú nǹkan bẹ́ẹ̀ báwo lèèyàn ṣe máa wá tún foundation yìí ṣe. alátìjọṣe ni a lè dá nìkan ṣe èèyàn kan jẹ́ àwádé ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ ọ̀rọ̀ yẹn ò ṣeé sọ báyẹn ká gbogbo láti jókòó kò lè jẹ́ èèyàn kan kó dá nìkan jókòó dán ẹ̀yìn báyìí láyé máa ṣe kò lè rí báyẹn àwọn àgbà ṣì ń bẹ. lóòótọ́. bàbá ẹ láti bá wa dá sọ̀rọ̀ yìí torí ilẹ̀ káàárọ̀ oòjíire kò ní dárìn kó sọ pé òun fẹ́ náà wọ́n máa gbìmọ̀ pọ̀ ní àná ìyá ok àwọn àgbà ti sọ pé ká tún tó báyìí tẹ́ bá ti gbàgbé ilé ẹ padà sílé ó yá bàbá yín dà ìyá yín dà ẹ jẹ́ àjókòó ẹ jẹ́ tún ọ̀rọ̀ yìí tó ibi táwa ń sìn nìyẹn. torí èèyàn tó bá rọmọ títì wọn àkọ́kọ́ béèrè pé ìyá ọmọ yìí ń kọ́ bàbá ẹ̀ dà kọ́ṣẹ́ tó wá sọ pé àwọn ará àdúgbò ibi tó ń gbé dà. sọ̀rọ̀ yẹn pọ̀ gan ìyá mi ọ̀rọ̀ yẹn pọ̀ gan. nítorí emphasis tẹ́ ẹ mú ọ̀rọ̀ yẹn pọ̀ mo ń ṣe láti rorí pé ibo lọ̀rọ̀ yìí gangan tiẹ̀ ti wọ̀. ó ti wọ́ tipẹ́ kò ń ṣe ní. ẹ̀dẹ̀ mọ́nì jẹ́ pàṣẹ. nítorí wípé ṣé mo pé tẹ́ bá kọ́kọ́ wo ìbẹ̀rẹ̀ gangan báyìí divide and rule yẹn ló ti kọ́kọ́ dá wa lálẹ́ divide and rule tactics yìí lọ sí north yìí lọ sí south yìí lọ sí west yẹn lọ sí east ibi tó ti wọ́. èèyàn mẹ́ta ò lè dúró méjì. ibi tí wà láti ṣẹlẹ̀ nìyẹn ibi tó ti wọ́ yẹn gangan ẹja padà lọ ọbẹ̀.
Ọlọ́run á fún wa lókun àtagbára láti ṣe dojú àmì ẹ̀yẹ pọ̀ ìyá mi. Dojú àmì. Dojú àmì. Torí bẹ́ẹ̀ ṣe sọ kọ́lọ́ má jẹ́ ká sọ ọmọ nù nǹkan táwọn ọmọ wa ń gbọ́ tán bá kọ́ fún wa gan lè wá wò pé ṣàlàfíà lọ wà. Bó ló ti gbọ́ orin bó ló ti ọmọdé wa exposed in numerous ways. Ọmọ á lọ school aláwọn ọ̀rẹ́ ẹwà nu neighbor wọn á lọ party wọn á mix. So báwo la ṣe fẹ́ ṣe. Àtìgbà wo láti dá ọwọ́ dúró pé kọ́mọ wọn wà lọ pa ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kó lọ sùn mọ́ àtọ́jú wo láti stop yẹn. Ìyá mi ọ̀rọ̀ yẹn pọ̀ ní ìjà rẹ̀ mẹ́jọ fún ilé mi. Ẹ jẹ́ kí n wá béèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ pé ó wọ́ ó ti deep ó jìn ibè tá ti bẹ̀rẹ̀ yẹn gẹ́gẹ́ bí olórin tó máa ń kọrin nípa àṣà. You are a very heavily cultural person. Bẹ́ẹ̀ni ma. Tí ẹ̀ẹ́dẹ̀ kí orin yìí ò ní kò ní kọ̀rọ̀ nínú sàn ni straight. Lára àwọn nǹkan tó wọ́ nínú music industry mo mọ̀ wípé àṣà wà ń bẹ̀. Ọmọlúàbí wà ń bẹ̀. Ìṣe wà ń bẹ̀. Ẹ̀tọ́ wà ń bẹ̀. Respect wà ń bẹ̀. Tá a ti sọnù nípa orin kíkọ. Náà orin wá yàtọ̀ sórin. Àwọn orin ìgbà yẹn tá à ń gbọ́ orin tó yẹ pé bóyá ẹni tó bá wà lórí hospital bed tó bá ń ronú inspiration tó máa dìde nílẹ̀. Orin ti yé ó ti wò sàn. Orin ti hílẹ̀ ó ti wò sàn. Àmọ́ nísìn àwọn orin yẹn wá ń dàbí pé ó tún pakún ṣòro wa. Torí tẹ bá rán àwọn ọmọ kéékèèké wa náà sìn tẹ bá máa fi bá bí mélòó kan sọ̀rọ̀ ẹ máa rí pé orin tó gbọ́ ẹni tó kọ influence ẹni yẹn ìhùwàsí ẹni yẹn bóyá ẹni tó máa kọ̀ dé tó máa mú kinní dání tó máa ṣe làwò àbí àwọn ọmọ tún wá ronú àti máa ṣògùn owó torí àwọn olórin wa kún. Ọ̀rọ̀ gan lẹ sọ yẹn gbogbo ọ̀rọ̀ tẹ kólẹ̀ yìí ó jọ bẹ́ẹ̀ ní wípé kí n kó àwọn bí àwọn mẹ́rin márùn-ún wá sọ́dọ̀ yín ká wá ṣe mọ̀ ká ṣe àpérò ká ṣe àpésọ. Ìyá mi ká wá bẹ̀rẹ̀ sí tú gbogbo ẹ̀ ká fọ yányán níṣojú yín kó bá yẹ yín bí tí gbogbo ẹ̀ ti wọ́ sí tí má ní bẹ̀rẹ̀ sí sọ ti tèmi láti ojú tèmi ó yàtọ̀ sí ojú tẹlòmíì. Èèyàn lè sọ pé èèyàn kan ṣẹ̀ mí ni wọ́n á ní pé mo máa ṣe tèmi padà àwọn kan tún ti ibi tó ti tẹ́lẹ̀ pé ó ti ń wọ́ ó ti bẹ̀rẹ̀ sí láti gbà yẹn báyìí táwọn èèyàn tiẹ̀ fẹ́ rántí pé eléyìí tèmi náà bá ti wá méèkì ẹ̀ báyìí bá ń sọ tá bá ti méèkì ẹ̀ mí gbọ́dọ̀ pé wọ́ so àti ìgbà tí from first person singular pé èèyàn kan lásán ipe náà ṣèkà fún mi náà ṣèkà fún ọ̀bẹ náà tiẹ̀ tún á dá o téèyàn kan wá ṣèkà fún tẹ bá béèrè barista nígbà barista ayé barista èmi tí mo tiẹ̀ tó ọmọ ọdún mélòó tí mo pàdé bàbá barista tí bàbá barista tún sọ fún mi pé Yínká my dear ṣàlàáfíà ló wà gbà ní ọjọ́ tí bàbá máa lọ mo sọ fún àwọn tó wà níta mo ní ọjọ́ tí bàbá máa lọ mi ò mọ̀ a fẹ́ ṣe fídíò mi owó tí mo pe bàbá kí bàbá bá mi record ní bàbá lọ ní alẹ́ yẹn ni bàbá lọ màámi ni fídíò tá à ń shoot fún bàbá Túndé Kẹ̀lání tá à ń shoot fídíò yẹn fún bàbá Túndé tí mi àti bàbá sọ̀rọ̀ láàárọ̀ àbúrò wọn ló replace wọn nínú fídíò yẹn tá a bá wọn sọ̀rọ̀ láàárọ̀ pé bàbá mo wáyé tẹ́ ẹ ṣe sọ mi pé ẹ máa travel Yínká máa dé ẹ má bínú sí mi pé mo travel tí bá dé a máa wá ṣe the proper video. Màámi alẹ́ yẹn ni bàbá lọ àwọn mélòó la fẹ́ sọ fún barista ni the great barista a lè ti wà láàrin iṣẹ́ a lè ti parí màámi bàbá ti lọ so àwọn nǹkan báyẹn téèyàn bá ní pé òkè a máa bàbá Ọlọ́run fọ̀rọ̀ kẹ́yìn sà ṣé ẹ gẹ́ẹ̀tì ibi tí mò ń lọ ẹ jẹ́ ká ṣàpérò eléyìí ò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn kan gbà sọ̀rọ̀ gbogbo ala máa jókòó la máa ó láwọn kan tó bàbá gan hámà nínú àwọn orin wọn tàdé rí sí pé àgbàlagbà bàbá òpùrọ̀ ìṣẹ̀rí nǹkan tá à ń ṣe à ń dìtẹ̀ ara wa ni so a lè máa sọ̀rọ̀ ń sìn ọ̀rọ̀ yẹn kò dùn sọ rárá. Ẹ̀yin èèyàn wa lórí ètò ìmọ̀mọ̀ lóòótọ́ tabaníkàwó orin dà ẹ̀bùn àmútọ̀run wa ní ẹlòmíì lọ́kọ̀ ìyẹn music àmọ́ bóyá wá jẹ́bùn àmútọ̀run wá fún ẹni o bóyá wá jẹ́ pé o lọ́kọ ni o nǹkan kan wà tá à ń pè ní ọmọlúàbí tó wà very important ibo náà ti bí ẹ àwọn wo ló bí ẹ tó bá ní respect tó bá respect àwọn tó ti wá látara wọn o mà ní gbìyànjú àti bà wọn lórúkọ jẹ́ àwọn ọmọ wa kan wà ń sìn wọn ti ẹ̀ náà ní èèyàn kódà bó bá sọ pé màá jẹ́ kí ìyá ẹ̀ gbọ́ a ní ìyá ni ìyá gbogbo ayé màá sọ fún bàbá ẹ̀ a ní bàbá ni bàbá gbogbo ayé ọmọ mi àti ẹ̀ máa dápara pé ṣé ìyá tó bá tọ̀ wọn àbí bàbá tó tọ̀ wọn lòun máa gbóríyìn fún àwọn nǹkan báyìí díẹ̀ ó yẹ ká máa wò
Just look at the woman beside you and say you are beautiful. Kò fún lọ́jẹ́ tuntun. Lọ́jẹ́ tuntun. Torí lẹ́yìn owó náà tún ní fáwọn obìnrin. Àti Yinka. Ọwọ́ mi pé owó náà ni o. Ẹjọ́ lẹ́yìn owó kí tún wà ní. Well, ìwà. Ìwà ni number one kó tó dé. Ìwà ṣáájú owó. Ìwà yẹn integrity mi mọ nǹkan tá máa ń pè ìwà àṣẹ ọmọlúwàbí. Àti ọmọ tí ó lè sọ̀yà pé báyìí ni kò tẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ ṣe sí. Ọmọ tó kójú òṣùwọ̀n tó dáńtọ́ tó mọ́ra ẹ̀. Lẹ́ẹ̀kan tí kó tó di pa dánu dúró ibi tí mo fẹ́ lọ ẹ ti gbé mi débẹ̀ ṣáájú. Torí àwọn èèyàn kan sọ wípé bóyá òun àti bàbá tiẹ̀ ní relationship tó ju dádì sí ọmọ pé nínú ayé. Mo ní ìyẹn náà tún wà ń bẹ ta ló wọ ọmọ tí ò rọ ọmọ tọ̀ ọmọ lọmọ everybody. Àwọn èèyàn kan tún ní rárá o bàbá nífẹ̀ẹ́ gan torí wọn close ẹ̀dẹ̀ ti sọ díẹ̀ nínú ẹ̀. Ṣé nígbà tí ẹ̀yin àti bàbá wà irú èèyàn wo gan lẹ tún lè sọ fáwọn èèyàn pé Barrister tún jẹ́ yàtọ̀ sí nǹkan táwọn èèyàn mọ̀ ọ̀ ẹni táwọn èèyàn mọ̀ wọ́n sí? He was it. Bàbá ni wọ́n títí mo fi lọ. Wọ́n pẹ́ mi ò mọ̀ wọ́n pẹ́ kí mo mọ̀ wọ́n pẹ́ ni ó yàtọ̀. Wọ́n ṣe bàbá pé mo fẹ́ ṣe boyfriend girlfriend. That's not it. That was never the picture. Láti ìbẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ tèmi personally èmi lè lóbìnrin gan ní ìkíngbà kàkà bẹ́ẹ̀ máa tọ́ fún ẹ pé màá fẹ́ ni. So èmi yàtọ̀ sí àwọn obìnrin kan tó máa sọ fún ẹ pé no mi máa sọ fún ẹ straight ni tó bá ti like me get out. You understand? So báyìí pé nǹkan tó ń wá ló ń wá má sorry kò sí nǹkan báyìí ní sàkání tèmi. So nǹkan tó máa tún fa táwọn obìnrin ibi tá tún tilt sí nǹkan tó ń fa a lot of under gbogbo àwọn nǹkan àwọn ìdọ̀tí tó wà lábẹ́lẹ̀ ẹ̀gbin gbogbo ìranù yẹn tóbìnrin ò bá lè sọ̀rọ̀ láì lè sọ̀yà pé àbí tó bá yẹ kó sọ pé báyìí ṣe bá nínú mi ìrẹsì ẹ má yẹ ká sọ nǹkan tí ò yẹ ká sọ lórí tẹ́lẹ̀ but the thing is nǹkan tá à ń sọ ni pé we have to stand aláti dúró sí ọ̀rọ̀ tí a sọ pé báyìí la ṣe rí báyìí náà lè la ṣe rí. Ibi tí ọ̀rọ̀ mọ́ anyway ẹ jẹ́ ká pa mo fẹ́ gbọ́ nǹkan tó sọ. Torí lóòótọ́ àwọn èèyàn á wò pé ṣe mọ̀ pé bí èèyàn bá ṣe rí ń gbà mí wọ́n á máa rò ṣójọ́ báyìí. Bàbá ni. Wọ́n dẹ̀ ni wọ́n kọ́ àwọn èèyàn mọ́ra. Relationship tó solid fún yìí. Bàbá tó wá sí studio tí gbogbo kan tó wá sí studio wọ́n ti kọ́kọ́ tọ́jú gbogbo àwọn tó wà ní àdúgbò kan tó wá sọ́dọ̀ no bàbá ni bàbá yẹn. Tó lè pè mí láàárọ̀ tá fẹ́ shoot video fún bàbá tó lè kẹ̀lá ni. Mami, ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. It must have broken you. Anyway, it is well. Torí arúgbó wípé ó dà pé àwọn ìṣẹ̀lẹ̀ méjì kan tí wọ́n àti ti ọmọkùnrin kan tí ẹ pàdánù ní ọdún 2021 pé àwọn ìṣẹ̀lẹ̀ méjì yẹn wà lára ìṣẹ̀lẹ̀ tó mì yín gan. Ẹ jẹ́ ká sọ pé Olúwa ṣeun torí pé àánú wọn dúró títí láéláé. A wà láyé o. So pé kéèyàn má ṣiṣẹ́ kéèyàn má pàdánù iṣẹ́ but pé nǹkan tá bá ń ṣe kó di nǹkan tó máa yes so yẹn ló tún jù kò ń ṣe ń pa èmi kí ni wá tí wọ́n ṣe máa ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò kì í ṣẹlẹ̀ sí àmọ́ aláti jẹ́ ká jẹ́ ẹni tó ń ran ara wa lọ́wọ́ ìyẹn ló jù tàbá ń wo pé èmi ní ṣá nínú èmi kọ́ la dáyé àwa ló dáyé kò ń ṣe èmi. Àmọ́ tó bá yẹ pé bàbá wà láyé kí ni ẹ lérò wípé wọ́n máa ṣe ní time iṣẹ́ fíìmù kan wọ́n ti retire from Fuji or àwọn èèyàn kan tó tiẹ̀ wá lẹ̀. Bàbá gan ti really retire gan ní time yẹn. Kó tó di pé wọ́n tiẹ̀ lọ. Wọ́n ti retire gan gbà yẹn wọ́n ti ń tàgbàtà délé wọn nígbà yẹn níbi eré àmúṣe yẹn. Bàbá kan àwọn kan tó wà lọ travel wọn lọ check like check up so tọ́ máa pe nọ́mbà fún mi nígbà míì nǹkan tó bá pè fún mi àṣé nọ́mbà pé kí n load card ní 20,000 30,000 bàbá èmi rò pé bí a fóònù UK US Yinka my dear bẹ̀rẹ̀ sí kọ gbogbo nọ́mbà ṣe sílẹ̀ 1 2 bàbá gbogbo ìlú tẹ̀ ń lọ yìí ó ti pọ̀ jù sá
no kò ṣe ìlú nọ́mbà káàdì lóòdẹ kó pè mí padà my dear and that's it that was our relationship. mo mọ̀ pé tó bá yẹ kí wọ́n wà wọ́n á ṣe máa kọrin torí àwọn bàbá wa. àwọn ọgbà wọn ti sanwó pati kọ́ máa padà dé wọ́n tó máa ṣe show. Olúwa ṣe o. tó ẹ wá jẹ́ ká wo lẹ́nu iṣẹ́ yín kí mi lè pè yín ní olórin gbogbo èrò. You are for a selected audience. Kò rí bẹ́ẹ̀. Báwo ló ṣe rí? Kò rí bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé ńgbà yẹn tẹ́ bá rántí Ògúndé kò kí ń jókòó síbì kan. Ọjà ni Ògúndé máa ń lọ. Tí mo bá ní ọgbọ́n àti lè ṣe kìíní yẹn kí n gbé iṣẹ́ mi lọ sí gbogbo ọjà. Ìyá mi gbogbo ìlú máa tẹ̀lé mi. Gbàgbé mi sọ fún yín. Alárìnjó ni wà náà. Lóòótọ́. Alálùjó ni gbogbo wa. Àwọn tó ń gbé ṣẹ̀kẹ̀rẹ̀ káàkiri tó ń ṣe. Tó bá wá wù wá láti wá ká experiment ẹ̀ fún oṣù 4-5. Ìyá mi Nàìjíríà máa tán sí yàrá tí n bá nìkan wà. Nǹkan tí art jẹ́ nìyẹn. Art is expression. Lédè Yorùbá expression èmi nǹkan tó àwọn tí mi máa bá yín tún mọ̀ ẹ́. Art is expression. Kàmá sọ àwọn èèyàn wa náà dolódo. Ǹjẹ́ mọ̀ wípé àwọn alágbèékọ́mú tó ń wọ àgbékọ́mú tó bá ń gbórin wọ́n ń jó lórí. So tá bá plan ẹ̀ dáadáa ẹni tó bá lè ṣe business yẹn tó dé pé you do guerrilla, that's guerrilla theatre. Ẹ go round. Àrìnjó káàkiri. Ìyá mi nǹkan tó fa tó fi disrespect iṣẹ́ yìí nìyẹn. Àwọn òyìnbó mọ bó ṣe máa ń tọ́jú nǹkan tó tóbi tó yẹn. Àwọn tó ń lùlù tó ń dá jókòó sẹ́gbẹ̀ẹ́ títí tó ń dáyàn láti tó ń fún ní wọn kọ bó ṣe máa ń bẹ̀rẹ̀ náà nìyẹn. Kò sí nǹkan tó ní ìmọ̀ it's the same. The only thing ni pé technology ó ti gbégbá orókè lórí gbogbo ẹ̀ ó tán. Lẹ́yìn yẹn the same thing tá a ṣe ṣe lọ́la tá a bá gbé show wa tá a gbé lọ sí ilé kejì tá a gbé lọ sóṣòdì tá a dẹ̀ lù àwọn kan máa sọ pé ẹ jẹ́ ká kọrin bó ṣe fẹ́ náà báyẹn kọ́ tẹ́ bá kọ́ bó ṣe yẹ kó rí. Bó ṣe yẹ kó rí àwọn àgbọ̀. Ibi bó ṣe yẹ kó rí yẹn náà ni mò ń sọ gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò tẹ́ ẹ ti ṣe dáadáa gẹ́gẹ́ bí olórin you are an entertainer. Àmọ́ àwọn èèyàn máa ń dáṣà wípé tó bá lówó lọ́wọ́ máa pè Yínká ò ṣe for everybody. Kò rí báyẹn. Òun náà ni mo sọ pé tó bá pè mí bọ̀ nísìnyí mi gangan mọ́ láti wá ọgbọ́n dá sí kìíní ẹ̀ tí máa jáde síta. Torí bóyá àwọn èèyàn perception ni pé she's expensive because kò kọjá yìí ṣe mọ̀ pé ẹni tí ó bá tó kọjá yìí àwọn èèyàn tó ní onígbéraga. Bẹ́ẹ̀ni. Wọ́n ní very unapproachable onígbéraga yẹn ṣàfilẹ̀ síbẹ̀ yẹn tí wọ́n dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀ pé tó o bá báyàn sọ̀rọ̀ o lè má lè mọ orú ẹni tẹ́ni yẹn jẹ́. Wọ́n mọ̀ pé aláti tún bu ọ̀wọ̀ fúnra wa ṣá. Torí ìlú wa ti di pé tẹ́wọ́dì máa ní ṣebí nǹkan tó fẹ́ ṣe kò ju 5-10 minutes lọ. Ẹ yé tẹ́ńbẹ́lẹ́ iṣẹ́ 5 minutes iṣẹ́ 10 minutes ẹn tẹ́ ẹ pè lẹ́ láti fún lọ́wọ́ kò ń ṣe iṣẹ́ tó fẹ́ ṣe. Nítorí pé ẹ mọ̀ pé tó bá débẹ̀ mo máa fún yín ní tẹ́ fẹ́. tó ẹ má sọ pé ṣebí 2 seconds ló máa lò ṣé pé ẹ ti ẹ̀ kà mí kún èèyàn kẹ́ tó pè mí ni. So iṣẹ́ yẹn gbogbo ìwà respect the craft, respect the person you have called. You believe ẹ gbàgbọ́ pé tẹ́lẹ̀ bá ti pẹ́ni náà ṣèbẹ́yìn ni ọ̀rọ̀ rẹ látàrọ̀ dalẹ̀. Àwọn ìyá nìyẹn ṣé rí wọn mà oyin mọ́mọ́ ni àwọn gangan orúkọ yẹn fìtì wọn. Kẹ wá pè wọn kẹ wá ní pé ṣèbí tẹ́ǹgẹ̀. O kò sáré rọjọ́. Tí ojú ò tí ẹ̀ ṣọ́nà fún yín ni kẹ máa kẹwò wọn kẹ tó wá máa sọ̀sọ̀kúsọ báyẹn mọ̀ pọ́n tó wà bẹ́ẹ̀ látọ̀dún yìí ni ṣe tí ń gẹ̀ tí sí ẹ̀sìn nǹkan mí ni pé wọ́n á rọ́bìṣì iye ọdún tó ti fi ṣiṣẹ́ tó ti fi ń gbàwẹ̀ bọ̀ torí pé. Kàkà bẹ́ẹ̀ ẹ jẹ́ ń bu ọ̀rọ̀ fúnra mi kí n jókòó mi jẹ́jẹ́ kí n máa wo yìí nǹkan tó fa everybody wá máa jókòó kẹ wá wòran nǹkan tó bá there is no vacuum in nature. Àyè kankan ò ṣòfò. Láyé ìyá mi nǹkan tó fa kí everybody máa sọ pé àwọn kan tún ti lówó jù wá lọ nìyẹn. Àwọn ọmọ kéékèèké nǹkan tó ń ṣẹlẹ̀ percentage àwọn tó wà tó jẹ́ ọmọ kékeré àwọn náà máa fẹ́ jó nǹkan tó bá wọn nǹkan máa jó lè bá wọn jà nígbà táwọn tó wà ń tàwà ní tàwà lẹ́yìn kùlé àti ẹ̀dìdé ńlẹ̀ ká gbá pákà sọ pé yé ṣèṣekúṣe mẹ́ àná bá mi náà mọ́ mi ò tún dé lóun lọ́mọ o náà nígbà kẹ bá wọn sọ̀rọ̀ bó ṣe wù yín
nígbà tá a yẹ pé àwọn ọmọ wa tó máa mú tí ìyá mẹ́wàá máa ti nàyàn ká tó délé. ó dà pé tẹ́lẹ̀ lọ̀rọ̀ yẹn pé ojú mẹ́rin ló ń ta ojú ló ń wò. wọ́n ti fèrèsé ti gbogbo àwọn fẹ́ǹsì tá a máa jókòó lé ńgbà yẹn tí ó kò náà ti ga ju ti àwọn ti tán. oníkálukú ti kọ́lé mọ́ rẹ̀ lára. àwọn òfẹ́ o ọkọ mi tọkọ tèmi ní ọkọ ọmọ mi ni ẹ má bàa mi tó bá ṣẹ̀yìn ẹ̀fẹ̀ jọ́ fún mi. báwo lè ṣe ṣí ilé ìwé fún ara wọn. àwọn ilé ìwé aládàáni ìlú public school tí gbogbo wa lọ tá ń gba orí òjò textbooks tá ń dá fún ẹni tó túnbọ̀ lẹ́yìn kò bó ló wà ń sìn. báwo la ṣe dà lóru tó tó yìí. and it starts with the family unit. àwa náà wọ́n láti wá bá ṣe máa da gbogbo ẹ̀rù náà wọ́n ti fọ yányán wọ́n ti tán so inú wọn ń dùn pé àwa tún padà bọ̀ sí what ìjìnlẹ̀ yẹn àtúnpadà bọ̀ àtúnmáa bọ̀ sí ìpínlẹ̀ gbogbo wàhálà yẹn àtúnmáa padà síbẹ̀ sí. ṣé ìrògbò látúnṣe in all sincerity bí ò bá tiẹ̀ sì jẹ́ bóyá lẹ́yìn ọdún mẹ́wàá ogún ọdún. àtúnṣe wà èèyàn ló kù láti tún rẹ̀ ṣe téèyàn yẹn ò bá tún rẹ̀ ṣe níbo ló ń lọ. Pride is a dangerous thing. Ego is worse. Envy is evil. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí dẹ̀ àwọn èèyàn kan kó mọ́ yà báyìí wọ́n họ́ọ̀gì ẹ̀ wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu wọ́n jọ ń gbé ni. Àgbà òkùnkùn ní tán lórílẹ̀ torí ẹ̀ mo máa ń sọ fáwọn ọmọdé pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ ètò yìí mo ní tí wọ́n ọmọdé tí wọ́n bá ń ṣe nǹkan tó bá ti fẹ́ há wá àgbà tó mọ̀ pé ó ní ọgbọ́n ìjìnlẹ̀ láti là ẹ́ lọ́ọ̀yẹ̀ àgbà náà ṣèwé rí i ṣe bó rí tán fi ṣèwé náà ló wà torí táwa kan bá sọ̀rọ̀ wá ní ó sọ̀rọ̀ ju èjì ẹ lọ àwa ń bá gbà ṣe àwa ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn àgbà pé ká gbà la àwọn nǹkan táwọn náà gbà kọjá kan láàyè wá á jẹ́ pé òpópónà ojú Ìkòròdú ti wà ń bẹ̀ tipẹ́. àwọn ọdún wo kọ́tò bá wa náà ló ti wà ń bẹ̀. development ló dé bá tẹ fẹ́ rí pé òkè àwọn bàbá máa ní àgbógbó bíi tẹ́lẹ̀ igbó ni láyé àwa kan ó ti dìlú táwọn ọmọ wa kan bá tún máa dé wọ́n lè tiẹ̀ tún máa mọ̀ pé Ìkòròdú ló ń pè é ìyípadà change is the constant thing. Sisi mi because you look very fabulous. Amen. Tó bá yẹ pé bó ṣe jẹ́ mi bá dé kí dáàdì mi wá fẹ́ yín mọ́ èmi ò ní bínú. mi náà ò bínú. ẹ̀yin náà ò bínú. Bàbá bá ní rẹ over to you. Àfà àsọ tàbá délé. Báwo lẹ ṣe ń cope láàrin àwọn ọkùnrin? You're firm, you're intelligent, you're knowledgeable, you know your craft, you know your worth. Are you not intimidating men? Ta ni ẹ? Ẹ̀yin. Èmi? Kọ́ má bínú. Àti ká ló bọ̀rọ̀ jẹ́. Ní bínú ni. Unapologetically. Mi ò lè bínú sí mi. Ọkùnrin ládébà. Olórí ilé lọkùnrin. Tọkùnrin yẹn ò bá rí pé òun gangan lólórí ilé. Tóbìnrin yẹn bá take position náà kò ń ṣèkà kò fi ṣèkà ọkùnrin yẹn ló gbàgbé ẹni tó jẹ́ ó gbàgbé ẹni tó jẹ́ ni obìnrin yẹn ń sìn ó wá ní kó lọ́n wá fún lọ́gbọ́n àtòyé láti lè bu ọ̀wọ̀ fún ọkùnrin yẹn nígbàkúgbà bóyá òun ló lórí o àbó nǹkan. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni o ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó bá apply wisdom the brain apply application ni use it. Sisi mi. Yes ma. Ǹjẹ́ ẹ̀yin mọ obìnrin tó kọ́kọ́ dídòdò ní Nàìjíríà? Ẹ mọ̀? Mo ti máa béèrè pé obìnrin tó kọ́kọ́ kọrin ẹ mọ̀ yẹn mi ní béèrè nǹkan tó simple lọ́wọ́ yín àmọ́ kó tó di pé wọ́n rò obìnrin tó kọ́kọ́ kọrin ní Nàìjíríà. Wọ́n pọ̀. Tó kọ́kọ́ kọrin ṣe àgbẹ̀dá bá ní obìnrin tó kọ́kọ́ wa mọ́tò àti mọ̀ pé Fúnmiláyọ̀ Ransome Kuti kò sẹ́ni tó ń bá dù. Táìmù wọn yẹn náà ni. Àti ìkẹ́ni táìmù wọn yẹn náà ni wọ́n ti yí gbogbo ẹ̀ pọ̀. Táìmù àwọn màmá Kuti yẹn náà ni. Lóbìnrin tó kọ́kọ́ kọrin náà wà kí lórúkọ wọn. Mi ò rántí ni. Ṣé mo why? Because àwọn tó ní Fuji wà ń gbà yẹn. Ti Fuji wà. Ti high life wà ní west wákà náà wà ní south. So gbogbo wọn pọ̀ tí máa ń lékè wọ́n láti rò èyí tí mo rántí ní north Hajiya Funtua. Náà mala nìyẹn ní north nìyẹn wà Hajiya Funtua and then kí màmá Sàláwà tó jáde ṣe mọ̀ pé ìyá kan wà. Ìyá Bàtílé Àlàkẹ́. Ẹ̀ṣẹ̀ tí ń gbọ́ then èyí tó tún ṣe Ọlọ́run má jẹ́ ṣàdánìkan gbélé kò ń ṣe Ọlọ́run má jẹ́ ṣàdánìkan gbélé àdánìkan jẹ́ àdánìkan gbé inú pálọ̀ ní ẹranko ó ti pẹ́ kò ń ṣe ìyàtẹ̀ porúkọ yẹn ó ti ṣe gbogbo ó ti
jù àdẹ̀ súnmọ́ wọn torí pé àní archives. Kò sí ìwé ìrántí tá lè padà sí. tó ẹ̀yin yẹn wá lórí ètò yìí mọmọ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín I tell you that this is where we add honey to the spice of life. bẹ́ẹ̀ ni àwọn àlejò tá máa ń gbé wá fún yín lọ́lọ́kùn òjọ̀kan àkọ́kí ń gbà wọ́n tí àgbọ̀dọ̀ máa kọ́ra wá entertainment information education ó wà very important nínú nǹkan tá a bá ń ṣe. ẹ má kọ́ máa wo àwọn kókó kẹ́kọ̀ọ́ rẹ́rìn lọ kẹ́kọ̀ọ́ fi pé kí lọ́gbọ́n tẹ múnú ẹ̀rín tẹ rí yẹn nínú nonsense òun náà ní sense wà. bẹ́ẹ̀ ni nínú nonsense ní sense wà kó tó di pé àwa lọ pátápátá ó ní ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí tó kan gbogbo wa. ọ̀rọ̀ yẹn kàn wá gẹ́gẹ́ bí òbí ọ̀rọ̀ yẹn kàn wá gẹ́gẹ́ bí olórí ọ̀rọ̀ yẹn kàn wá gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ ìlọsíwájú fún orílẹ̀-èdè àti àwọn iṣẹ́ tá a bá ń ṣe. ìyẹn ní ikú Mohbad lẹ́nu ọjọ́ mẹ́ta yìí torí mo mọ̀ wípé púpọ̀ náà àwọn òbí kan wò pé ọmọ mi dẹ̀ ní talent tó fẹ́ kọrin o tẹ́ pé situation yẹn á ti stall progress àwọn ọmọ kan láti sọ pé mi ò fọwọ́ sí nǹkan tó ń ṣe ní industry yẹn pẹ̀lú àwọn nǹkan míì tẹ́yìn náà ti sọ. gẹ́gẹ́ bí àgbà nínú industry níbi tí ọ̀rọ̀ yẹn dé àrí pé lóòótọ́ ó di pé ọ̀rọ̀ tó bọ́dà láti assign ara wa òun lè pẹ̀lẹ́ gbogbo rẹ̀. àwọn ọmọ tó bá ń bọ̀ lẹ́yìn wá ń sìn tó fẹ́ wọnú music industry kí ni nǹkan tó yẹ kó máa wò kí ni nǹkan tó yẹ káwọn òbí wọn máa bá wọn sọ nípa ibi tó bá fẹ́ darapọ̀ mọ́ láti gbé craft ẹ̀ sókè. ẹ má bínú mà ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tí mo fẹ́ fẹnu sí báyìí tí mo fẹ́ sọ nígbà tí kìíní ìbẹ̀rẹ̀ tẹ́ bá wò dáadáa tẹ́ bá gbé kẹ́ yí ìgbà padà kẹ́ wò láti táìmù lẹ fẹ́ wò sí ṣé táìmù àwọn mo fẹ́ rántí orúkọ yẹn o àwọn tọkọ mi ò ṣàkọ mọ́ kẹ́ni àwọn ó ti yẹ yín tàjídì ṣáyọ̀ làwà yìí o. ní kí táìmù yẹn tó wá ní gbogbo àwọn àgbàlagbà ò dá sí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké mọ́ nígbà tó wá bẹ̀ sí ń pa owó tiwọn lápò tiwọn kò sẹ́ni tó dá sí ẹ̀ẹ́dẹ̀ lè blame wọn nítorí wípé kò ságbà kankan wọn ò dẹ̀ ní lọ bá gbà náà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa lọ bá gbà bí àbí Two-Face á lọ bá bàbá Ọláìyá láti ṣe record ó ti tán somebody ìta tó lówó tó wọ́n tí nǹkan kan àmọ́ because orin tó ń kọ ó yàtọ̀ sí nǹkan táwọn ṣe everybody ò dá sí pé wọn ò dá sí so lè blame wọn because àwọn tó wà níwájú tó yẹ pé àwọn burúkú lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ obìnrin tó rò àwọn orúkọ náà tí ọmọ kékeré kan bá kọ ọ́ ń sìn dígbò tó ṣe máa kó máa yí English yẹn so gbogbo yẹn ti kọ́kọ́ bọ́ná lè blame èmi máa sọ fún yàn pé lọ́wọ́ má pè mí fún interview ìgbà yẹn má ní ẹ má dá mi lóhùn ẹ má dá wa lóhùn àwa gan ò tiẹ̀ tú sí ń bẹ̀ láti máa dá sọ̀rọ̀ wọn ọ̀tẹ̀ kúkú wọn ọ̀tẹ̀ wọ́n dẹ̀ ń pawó wọn lọ wọ́n dẹ̀ títí di ó di nǹkan tá à ń rí sìn. so ẹni tó bá ti rí nǹkan tó rí and then ìlú tí wọ́n ti ń gbé wọn sókè tán ti ìlú yẹn ní structure ó ní order ó ní statistics bó ṣe máa ṣayé tiẹ̀ àwa gbogbo ẹsẹ̀ wọ́lùkọ́lù ni kàṣà ti so ibi tá àfi tó bá jẹ́ wípé gbogbo àpérà jọ mi ò lè kí n dá sọ̀rọ̀ yẹn sìn àmọ́ ó dùn wá gan ó ṣe ní láàánú pọ́mọ kékeré yẹn lọ́ọ́ fi ṣe ìrúbọ yẹn nǹkan tí máa pè nìyẹn a fi orúbọ ni because bìkítà àbí káràmásìkí ọ̀rọ̀ tó ń sọ nínú orin a ti ṣẹ̀ so ẹ̀ṣẹ̀ yẹn orí gbogbo wa ló wà báyìí sí àfi tọ́lọ́run bá dá so kọ́lọ́run gbà wá kí o gbájókòó ká ní ó yá o ibi tá a ṣe dé yìí o eléyìí ọmọ ti lọ sórí ẹ̀ ẹ̀mí ti lọ sórí ẹ̀ ó yẹ jákàjókòó. àìmọye ẹ̀mí tó dẹ̀ ti lọ underground téyàn tí kò dẹ̀ ṣe é tó àfi tẹ́lẹ̀ eléwádìí kí ó ti lè kò ṣe é pọ̀ kò dẹ̀ ṣe é gbé mi bẹ́ẹ̀ ni ó ti há wa lọ́wọ́ níbi tá a wà rèé ọ̀rọ̀ ni o àgbàlagbà náà nígbà míì náà èmi náà máa sọ pé ẹ̀yin àgbà ẹ má hùwà àgbà pátápátá ẹ má hùwà àgbà pátápátá ìtumọ̀ ni wípé tẹ bá ra àwọn ọmọdé náà tó ń ṣe ẹ gbìyànjú láti sọ tiyín kí ó wá máa jàjẹ nínú pé mo lè gbọ́ wọ́n sọ fún mi o èmi ni mi ò gbọ́ ṣé mo gbọ́ tó bá kú ọjọ́ òun àtẹlẹ́dà ẹ̀
ó máa replay pé wọ́n sọ fún ẹ yàtọ̀ sáwọn tí ò ti ẹ̀rẹ́ ni kí wọ́n lọ tí ò rẹ́ ni fà wọ́n létí àgbà bọ̀ ẹ̀yin àgbà náà ẹ má dìjú pátápátá ẹ má sọ torí pé ẹ ṣe bó lọ́wọ́lọ́wọ́ ṣe bí kò gbìyànjú báyẹn kọ́ láti sọ tiyín pé a ó sọ nípa tèmi pé mo sọ ìwọ̀nba tí mo lè sọ mo dẹ̀ gbìyànjú nípa agbára mi. ọmọ má pa mí ọmọ má pa mí ìwọ náà má para rẹ̀. Màmí àtẹni tó bá ti dán ọmọ má para ẹ̀ tẹ́ ti dé o àbùkù ti dé o because ọmọ má pa mí ọmọ má pa mí òbíkítà ọmọ yẹn ni ó rẹ́fẹ̀nsì ẹni ò kí lọmọ gan lò tó fi di pé ó para ẹ̀ nígbà tán ti sọ wọ́n á ní so ọmọ má pa mí tó bá ti dán ọmọ má para ẹ̀ ò ti tẹ́ nìyẹn kọ̀ọ̀dá dẹ̀ di pé má kúkú para ẹ̀ wọ́dẹ ló mọ̀ ò ti tẹ́ o briefly lọ́wọ́ ọlọ́run má jẹ́ ká tẹ́ lọ́wọ́ ẹni tó ń fẹ́ràn wa àǹtí mi láti ọ̀dọ̀ adarí àti olùdarí iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ Oyinmomo wọ́n ní ẹ lè wá láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ káwa kó yan yín kiri gbọ́dọ̀ bú kéré wọ́n ní àmọ́ kẹ́ má bínú pé ó kéré lóòótọ́ kẹ́kọ̀ọ́ bá wa fi ṣe stomach infrastructure bí ọjọ́ mélòó kan wọ́n ní ẹgbà ẹ ṣeun ma. iléeṣẹ́ yín ò ní jóná o àjùmọ̀ tí àwọn channel ìyá yé mi àdúpẹ́ AK Media ọwọ́ yẹn máa rókè ẹ ṣeun àdúpẹ́ àgbà òní tán lórí a máa rí yín bá wà lámàá ẹ̀yin lámàá bá àmín iṣẹ́ yín náà dẹ̀ ní ní bàbá kú bá lọ́wọ́ yín. Never very important. Ká lè káwọ́ sókè ká lè sọ wípé ọwọ́ mi máa rẹ́ funfun nẹ́nẹ́ ṣe ọwọ́ mi máa rẹ́ funfun nẹ́nẹ́ ẹ bá mi gbé ọwọ́ mi máa rẹ́ funfun nẹ́nẹ́ àti kan kọrin mo rántí pé ṣàkèkéde tàfihàn pátápátá rárá àwọn tó ń létí. àwọn ọ̀wálẹ̀ nǹkan yẹn Maria Makeba. àwọn Maria Makeba yẹn. tó bá ti kọ àwọn ìyá yẹn báyà máa ń dárẹ́rìn ni because àwọn orin làwọn ìyẹn kọ́ ní tiwọn ọkùnrin. ọkùnrin. wọ́n fi nǹkan lẹ̀. tí máa sọ fún yín gbà tán wá láàsì tẹ bá mọ bó ṣe tì wọ́n ní ṣé mọ nǹkan tó mìín aláti ojú lọ̀rọ̀ wà rẹ ọwọ́ á ti sọ̀wọ́ nù èdè Yorùbá ilẹ̀ káàárọ̀ jíire a ní láti gbára wa lọ́wọ́ ara wa àwa láṣẹra wa jù. èèyàn kan tí mo mọ̀ dáadáa sọ wípé ìbọn kì í pààyàn èèyàn ló pààyàn torí jẹ́jẹ́ nìbọn wà téèyàn mu tó yìn ẹ jẹ́ ká tọ́jú ìwà wa ó wà very important lóòótọ́ gbowó náà ṣe pàtàkì ni ìwà ṣe pàtàkì níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé dúró yìí òun ní ká jẹran pẹ́ lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá àmọ́ òun fọ́nà fún abéèrè tá a bá wojú aago now that day is over fún gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe ti ọ̀sẹ̀ yìí tèmi mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ni ẹ̀yin lè jẹ́ ká tí ẹ jẹ́ ká ṣòkó yẹ lọ́rùn wa tí ò bá sí ẹ̀yin kò lè sí àwa ta ni ò bá máa dún tí ìgò ò bá sí. Thank you so very much for all your messages bẹ́ẹ̀ ṣe máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa tẹ́ máa sọ fún wa pé eléré yìí ń kọ́ ẹni yìí ń kọ́ ẹ bá wa gbé wọn wá we are just obeying your call. Orúkọ tèmi Oyípadé Olúwadámilọ́lá ọmọ Ọbánirẹ́ ká tún fi eré àti ayọ̀ pàdé níjọ́ mìíràn mo máa ń sọ fún yín be patriotic citizens of Nigeria in tí ò bá ti kàn ẹ má dá sí in tó ò bá ti mọ̀ díẹ̀ má jẹ ọ̀rọ̀ tó ò bá ti mọ̀ má yọnu sọ ẹnìkan tó yọnu sọ ọjọ́ kìíní àná tó gba blow ní mú wàhálà ò ní kángun sí wa owó hospital wọn ò ire o. Oyinmomo, 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 Oyinmomo.